A kí gbogbo ẹ̀yin tó jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò wá rèé lórí ibùdó ìtàn lẹ́wà ní Yorùbá Tales TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Ẹni tó bá sì gba àwọn àlọ́ wa dáadáa á fún ní ẹ̀bùn kékeré kan. Àlọ́ o, àlọ́ o. Ẹ̀kíní, gbogbo ilé sùn, kánbo ò sùn o. Kí ni o? Ẹ̀kejì, arán ọmọ lákàrà, àkàrà síwájú ọmọdélé. Kí ni o? Ẹ̀kẹta, agé lórí, agé nídìí, ó lóun yóò ṣòro ilé bàbá òun dandan. Kí ni o? Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi àwọn ìdáhùn yín sínú comment section wa. Mò ń bọ̀ ná. Ẹ káàbọ̀ padà. Ní báyìí a lọ sí abala kejì orí ètò wa, èyí tí í ṣe àlọ́ àpagbè. Lónìí ìtàn la ó pa o. Àkọlé ìtàn wa tòní ó dá lérí olóyè kan. Olóyè kan wà ní ìlú kan tí à ń pè ní olóyè owó ní kókó. Olóyè owó ní kókó sì ní ẹrú kan tí ń jẹ́ Àjàní. Ní ọjọ́ kan, olóyè yìí múra tán nínú aṣọ rẹ̀ tó dára jù láti lọ sí ayẹyẹ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́. Nígbà olóyè múra tán, ó wọ̀ tún ó wò sí. Ó sì rí i pé òun nílò ẹni tí ó sìn òun lọ sí ayẹyẹ yìí. Ó ṣe ní láàánú wípé ìyàwó àti àwọn ọmọ olóyè yìí ò sí nílé o. Nígbà náà ni olóyè yìí rò ó títí. Ó sì pe Àjàní, èyí tí í ṣe ẹrú rẹ̀, pé Àjàní, wá níbí o. Ó ní ohun kan tí mo fẹ́ bá ọ sọ. Àjàní sì débẹ̀, olóyè sì tẹnu bọ̀rọ̀. Ó sì wí pé ayẹyẹ tí mò ń lọ yìí, mo nílò ẹni tí yóò tẹ̀lé mi lọ. Ṣó o nífẹ̀ẹ́ sí láti tẹ̀lé mi? Àjàní sì dáhùn pé olóyè ẹ ṣeun púpọ̀ o, àǹfààní ńlá rèé. Ó wù mí lọ́pọ̀lọpọ̀ láti tẹ̀lé yín, ṣùgbọ́n ohun kékeré kan ní ń bà mí lẹ́rù o. Tẹ́ ẹ bá débẹ̀ tán, ṣé ẹ wá ní lọ polongo mi fún gbogbo ayé pé ẹrú yín ni mo jẹ́? Olóyè sì dáhùn pé mo ṣe ìlérí fún ọ Àjàní pé òun ò ní sọ fún ẹnikẹ́ni pé ẹrú mi lọ jẹ́. Inú Àjàní sì dùn gidigidi. Olóyè gbé aṣọ aláràǹbarà èyí tó yẹ ọmọ olóyè yìí, ó gbé fún Àjàní láti lọ paradà. Àjàní wọṣọ tán múra, òun náà jọ ọmọ olówó nínú aṣọ aláràǹbarà yìí. Níwọ̀n débi ayẹyẹ náà, olóyè jókòó ti àwọn ọ̀rẹ́ rẹ̀ fún bí ìṣẹ́jú díẹ̀. Olóyè wá Àjàní títí ṣùgbọ́n kò rí i. Ó sì rò ó lọ́kàn ara rẹ̀ pé bóyá Àjàní ti lọ bá àwọn ọmọ olówó ẹgbẹ́ rẹ̀. Nígbà ó ṣe díẹ̀, ọmọ ọ̀dọ̀ tí ń fúnni lóúnjẹ níbi ayẹyẹ yìí wá síbi tí olóyè owó ní kókó wà. Ó sì fọwọ́ gbá olóyè owó ní kókó ní kẹ́lẹ́kẹ́lẹ́. Ó sì wí pé olóyè, ọmọ yín tẹ́ ẹ mú wá òun tí ń bá àjẹkù iyán tá a gúnkù sínú odó pò. Olóyè sì rẹ́rìn kàkàkàkà. Ó sì wí pé Àjàní kọ́ nù. Ọmọ ọ̀dọ̀ náà sì dáhùn pé bẹ́ẹ̀ ni. Olóyè sì wí pé Àjàní kì í ṣe ọmọ mi, ẹrú mi làjàní jẹ́, mo kàn ní kó tẹ̀lé mi wá ni. Nígbà náà ni Àjàní ń bọ̀ pẹ̀lú omi lójú rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ó sì kọjú sí olóyè owó ní kókó. Ó sì wí pé olóyè ti ṣe níbẹ̀ ṣèlérí fún mi ni pé ẹ ní sọ fún ẹnikẹ́ni pé ẹrú yín ni mo jẹ́. Olóyè sì wí pé Àjàní, mo mú ìlérí mi ṣẹ, ṣùgbọ́n ìwà rẹ ló jẹ́ kí gbogbo ọmọ aráyé mọ irú ènìyàn tó jẹ́ o. Níbẹ̀ ti rójú ayé báwọn. Àwọn ènìyàn kan wà ní ilé ayé yìí tó jẹ́ pé ènìyàn bíi ẹlẹ́dẹ̀ ni wọ́n. Kò sí iye ìgbà tẹ́ ẹ bá gbé wọn dìde nínú ẹrọ̀fọ̀, ń padà sínú ẹrọ̀fọ̀ òun ni. Nítorí náà, bẹ́ẹ̀ bá ti rí irú àwọn ènìyàn báyìí, ẹ jọ̀wọ́ ẹ fi wọ́n lẹ̀ sáyé wọn. Èéfín sì ni wà, kì í ṣe é bò, yóò rú jáde lọ́jọ́ kan ni. Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi ohun tí ẹ̀yin kọ́ nínú ìtàn yìí sínú comment section wa. Kí ẹ sì má gbàgbé láti sọ fún ọ̀rẹ́, ará, ẹbí àti ojúlùmọ̀ pé kí wọ́n máa wo ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Bí a bá rí ìtàn tí ẹ fẹ́ gbọ́ lórí ètò wa yìí, ẹ jọ̀wọ́ ẹ bá wa fi àkọlé rẹ̀ sínú comment section wa. A ò ní rí jù báyìí lọ fún tòní. Orúkọ tèmi ò sì yí padà o. Olúwaábùsáyọ̀ ọmọ Òdúyọmí ni. Èmi ọ̀rẹ́ yín, ọmọ yín, olólùfẹ́ yín, ọmọ Ọ̀jẹ̀bú Igbó, ọmọ Òkè Àgbóbèje, bèjé palẹ́ rẹ̀ ó pàtà, ọmọ òkúta gògògò lójúde abínúkú, abínúkú ò mà jẹ́ forí kàn, ọmọ bóòtù ọmọ ọ̀gá àjì, ọmọ amírànjà sógi bí ẹran. Bí Elédùwà mi bá fẹ́, á tún máa ríra lọ́sẹ̀ tí ń bọ̀ o. Ire o.